ọ̀rọ̀ òṣèlú Ondo gbọ̀nà míì yọ, wọ́n gbẹ́bọ síwájú ilé olórí aṣòfin. Wàhálà òṣèlú tó ń wáyé láàrin gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Lucky Orímisan Ayédatiwa tún gbọ̀nà míì yọ pẹ̀lú bí wọ́n ṣe lọ gbé ẹbọ ńlá kàǹkà kan síwájú ilé olórí aṣòfin ìpínlẹ̀ náà ọ̀nàrẹ́bù Ọládìjí Ọlámídé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún yìí. Aláròyé gbọ́ pé kì í ṣe ìbẹ̀rù kékeré ló gba ọkàn àwọn èèyàn agbègbè náà nígbà tí wọ́n jí láàárọ̀ ọjọ́ yìí tí wọ́n sì déédé bá ẹbọ burúkú ọ̀hún lẹ́nu géètì ilé ìjọba tí Ọládìjí ń gbé nítòsí ọ́fíìsì gómìnà tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wákàtí lẹ́bọ tá à ń wí yìí fi wà nílẹ̀ níbi tí wọ́n gbé e sí kí wọ́n tó gbìyànjú láti dáná sun lẹ́yìn ọ̀kan òjọ̀kan àdúrà látẹnu àwọn tó súnmọ́ olórí aṣòfin yìí. Ojúmọ́ kan wàhálà kan ní rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Ondo láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí arákùnrin ti padà wá sí Nàìjíríà láti ìlú òyìnbó tó ti lọ gbàtọ́jú. Kò ju bí ọjọ́ díẹ̀ lẹ́yìn tó dé sílé rẹ̀ tó wà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn aṣòfin bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ Ayédatiwa nípò látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fi 300 mílíọ̀nù náírà ra ọkọ̀ akọ́tàmì. Owó ọ̀hún ni wọ́n ló mú láti ara owó paliétíìfù tíjọba àpapọ̀ fún ìpínlẹ̀ Ondo láti fi ṣe ìrànwọ́ fáwọn aráàlú lórí ọ̀rọ̀ owó orí epo tí wọ́n yọ. Àwọn ọ̀dọ́ kan láti agbègbè Ìlàjẹ ni wọ́n kọ́kọ́ jáde láti fi ẹ̀hónú hàn tako ìyọnípò Ayédatiwa. Lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní wàhálà àti ọwọ́ àkẹ́tì kò ní í ká ló ń fà lẹ́sẹ̀. Bákan náà ni wọ́n tún fi àkókò náà kìlọ̀ fáwọn aṣòfin méjèèjì tó ń ṣojú agbègbè Ìlàjẹ láti má ṣe gbìyànjú àti yọjú sí agbègbè náà tí wọn kò bá fẹ́ rí pípọ́n ojú àwọn pẹ̀lú bí wọ́n ṣe lọ́wọ́ nínú yíyọ Ayédatiwa nípò. Àárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 25 làwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Ondo Redemption Front tún wá sí olú iléeṣẹ́ àwọn oníròyìn tó wà l'Ákúrẹ́ láti wá fẹ̀hónú hàn tako yíyọ Ayédatiwa kúrò nípò igbákejì gómìnà. Àdarí ẹgbẹ́ ọ̀hún Ayọ̀dèjì Ológun sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé rògbòdìyàn tí kò ní ṣe kápá ni àkẹ́tì àtàwọn aṣòfin fẹ́ dá sílẹ̀ nípìnlẹ̀ Ondo lórí ìgbésẹ̀ tí kò bófin mu tí wọ́n ń gbé lọ́wọ́ ọ̀hún. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.